tètè dé o ajé ọlọ́ṣà o ajé wọlé ni o tètè dé. ajé tètè dé ajé olókùn ajé tètè dé o ajé ọlọ́ṣà o ìbòsí ajé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi ò ní di o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kí ẹ̀yin àgbàlagbà o, mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkẹ́ mojúbà lọ́wọ́ rẹ o, ọ̀sán ìbíkẹ́ mojúbà lọ́wọ́ rẹ, mojúbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Ráímì oṣù ọlálé o. Mo sì júbà lọ́wọ́ ẹ̀yin àwòrò ṣàṣà tẹ́ ń fi gbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ewé tá a bá jẹ́ a máa já fún wa, ewé tá a bá já a máa jẹ́ fún wa, egbò tá a bá wà a máa jẹ́ fún wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè o. Mo kẹ́yìn àgbàlagbà. Lónìí mo fẹ́ yọ̀ǹda àsìjẹ oṣólẹ̀ owó kan fún ẹ̀yin ènìyàn mi. Mo fẹ́ ká fi eléyìí wá owó nítorí iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tí ó gbéra gidi gan. Mi ò fẹ́ mọ́sálàì mọ́ fún yín. Mo fẹ́ kẹ́yìn náà kẹ́ fi iṣẹ́ yìí ṣe ara rìn dín ní òní. Mo kọ́ kẹ́yìn ènìyàn tẹ́ bá sì darapọ̀ mọ́ ìkíni mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́. Ẹ subscribe sórí YouTube channel mi, eléyìí lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní ìwé àtegbò látàdọ̀ èmi ọmọ ọ̀dọ̀ àgbà o. Gbogbo iṣẹ́ tí mo bá ti ń fi kalẹ̀ àwọn YouTube ó máa gbé notification rẹ̀ wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ó bá lámọ̀ yí pé nínú nǹkan tí ó yára ṣiṣẹ́ jù ó ní àsìjẹ́jẹ́. Bẹ́ẹ̀ ni èmi kà àsìjẹ́ kún mo kà àsìjẹ́ mo kà kún abẹ́rẹ́ tá a mọ̀ sí injection. Gbogbo wa la mọ̀ yí pé bí wọ́n bá fún yàn ní abẹ́rẹ́ pápápá báyìí ni àìsàn tó ń ṣe ni yóò tètè sọ́fù ẹ̀. Àsìjẹ́ yìí yálà ọba nídìí owó torí iṣẹ́ yìí mú owó ńlá ló mú wá kó so kéékèèké tó ṣe ó bíntín odidi owó tó ní kìmí ló mú wá. Mo lè sọ pé mo lè dákọ iye tí ó mú wá fún yín ṣùgbọ́n nígbà mìíràn èèyàn lè sọ pé iye báyìí ni ó mú wá kó mú wá jù bẹ́ẹ̀ lọ. Nítorí pé iṣẹ́ lílò ó máa ń dúró lórí bóyá iṣẹ́ tí ènìyàn ń ṣe. Èèyàn tó ń ṣiṣẹ́ bóyá ń ta pure water takiní tó bá jẹ́ yóò rówó ṣùgbọ́n owó tí ó rí lè mọ́ tó látàrí iṣẹ́ tó ń ṣe lóní iṣẹ́ tó ń ṣe bí à ń ta pure water yọ̀kan wàsó nǹkan kan. Ṣùgbọ́n bí èèyàn bá ń ṣiṣẹ́ gidi tó jẹ́ pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tẹ̀ ń gba mílíọ̀nù lé lórí ni iṣẹ́ tẹ̀ ń gba owó tó ní kìmí lé lórí dandan ní tẹ́ bá jẹ́ àṣejẹ ìyá èrè owó tó nítumọ̀ mi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run ní fi wá sílẹ̀ o báwo láò ṣe ṣe torí mi ò fẹ́ pẹ́ ẹ máa bá mi ká lọ. Ẹ lọ́ bá mi lọ ra ìsasùn tuntun tó tóbi níwọ̀n bá dáadáa. Ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká bu ìyanrìn lẹ́lẹ̀. Tàbá rí ewé ẹni ewé tẹ́ bá rí bí ewé pẹ́pẹ́ lẹ rí ni bóyá ewé àkókò lẹ rí ni bóyá ó sì ṣe ewé pín lẹ rí ni ẹ fi fọ́nù tinú tẹ̀yìn dáadáa pẹ̀lú omi tó mọ́ dáadáa. Tẹ́ bá ti ṣèyí tán ẹ lọ bá mi lọ dé ewé ìtànná powó 21. Ẹ bá mi já ìtànná orí rẹ̀ náà 21. Ewé ajé 21. Ìtànná orí rẹ̀ náà 21 pé ewé ajá mọ́ ní kíní funfun báyìí lórí ìtànná rẹ̀ náà 21. Ewé ìtìpọ́n ńlá 21. Irú woro 21. Ìyèré 21. Atare kóró ni o 21 pẹ̀lú ata ìjọ̀sí náà 21. Ẹ jẹ́ ká máa wọ̀n nǹkan wọ̀nyẹn jẹ́ bá mi lọ̀ ọ́ kúnná dáadáa. Ẹ bá mi wá ìkéré ẹran màálù 3, ẹyin òróró kókó sẹ́yìn ìbílẹ̀ kókó sẹ́yìn àgíríkì ẹyin òróró 3 pẹ̀lú ẹja borí gbígbẹ ọ̀nà 3. Ẹ kọ́ mú ẹyin òróró yìí bá mi kọ́kọ́ ṣe lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe ẹ gbé para rẹ ẹ dà sínú ìsasùn papọ̀ mọ́ ìkéré ẹran pẹ̀lú ẹja aborí gbígbẹ 3 yìí. Ẹ bá mi mú kíní yẹn bá mi ṣe lépo ẹ ṣe níyọ̀. Tẹ́ bá ti ṣe tó jiná dáadáa ẹ bá mi wọ́ òṣùká funfun kan ẹ kọ́kọ́ mú ẹgbẹ́ iṣẹ́ yìí lórí òṣùká funfun ẹ kọ́kọ́ bomi wọ́n aṣọ náà o kó má lè yọ o
ẹ kọ́kọ́ bomi wọn aṣọ tí ẹ wé lóṣùká yìí ẹ wá gbé àsìjẹ yìí lé lórí ẹ kàn ráfi kalẹ̀ fún ìṣẹ́jú díẹ̀ kó fi lè tutù níwọ̀nba kó má lè máa jó yín lẹ́nu ẹ bá mi mú ẹ ṣàdúrà owó sí dáadáa òní gbólóhùn àdúrà ẹ ṣàdúrà sí dáadáa kẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ kọ́kọ́ jẹ ẹran èkìrí ẹran màálù kan ẹ mú ẹyin kan náà ẹ jẹ lé ẹ tún mẹja borí kẹ ẹ tún jẹ ẹ tún mú ẹran èkìrí kan ẹyin kan ẹja bọ́sẹ̀ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan tẹ̀léra wọn nù títí tí yóò fi tán tẹ bá mú ẹ bá mi mú gúdà kan lé lórí tàbá mi kẹ́ bá mi mú ọtí lọ́dù tàbí ọtí sinapu lé lórí iṣẹ́ yìí dájú gidi gan ọlọ́run ọba á sì jẹ́ kó ṣiṣẹ́ fẹ́yìn náà àwọn tó ti ṣẹ́ tó ti ṣiṣẹ́ yìí tó ti rí gbàdúrà níbẹ̀ òní dórí tọ̀dọ̀ yín kó wá di àwọn ọ̀dàgbà ṣe sọ kí ló wà fà kò ní rí bẹ́ẹ̀ fún yín ẹ rí owó tẹ́ bá rówó ẹ rántí èmi náà o tó bá rí bákan náà ire o.